Mọ̀lára mọ́lọ́ba mọ̀lára o mọ́lọ́ba àyà mi balẹ̀ mọ̀lára o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa o, mo kí yín pé ẹ kú dédé wòye o. Orúkọ mi ni Ọ̀túnba Tèmítọ́pẹ́. Èmi ni Ọ̀túnba Àlà Ọbàrìṣà Ọbàtálá. Àlà ní kìnìkìn, àlà funfun gbò. Ọbàtálá ọba táìṣà, ọba takuntakun ló dèrò jẹ. A fẹ́ fi àsìkò yìí ṣe àfihàn ìkànnì tuntun tá a ṣe gbé jáde, Ọ̀túnba Àlà TV. Ọ̀túnba Àlà TV ó jẹ́ ìkànnì tá a gbé jáde láti máa kọ́ wa lẹ́kọ̀ọ́, láti máa fún wa ní òye lórí ìṣẹ̀ṣe, lórí ìmọ̀lẹ̀ Yorùbá. A rí pé bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ ni pàápàá àwọn ọmọ wa ni wọ́n rántí àwọn ìṣẹ̀ṣe, ni wọ́n rántí àwọn èèwọ̀, ni wọ́n rántí gbogbo àwọn nǹkan tó jẹ́ bí oríkì ilẹ̀ Yorùbá. Torí ẹ̀ la ṣe gbé ìkànnì jáde láti máa fi tó àwọn ọmọ wa, pàápàá ọmọ tó ń bọ̀, lórí gbogbo nǹkan tó jẹ́ mọ́ ìṣẹ̀ṣe àṣà ilẹ̀ Yorùbá. Nínú Ọ̀túnba Àlà TV yìí ibẹ̀ láti máa gbé eré oríṣiríṣi jáde, àwọn eré tó kọ́ni lọ́gbọ́n, àwọn eré tó kọ́ni lẹ́kọ̀ọ́, àwọn eré apanilẹ́rìn-ín lórí ìṣẹ̀ṣe, lórí òrìṣà ilẹ̀ Yorùbá. A ti máa fún láwọn ẹ̀kọ́, ìdánilẹ́kọ̀ọ́ àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí nǹkan tó jẹ́ mọ́ ìṣẹ̀ṣe, òrìṣà àti àṣà ilẹ̀ Yorùbá. Mo fẹ́ àti pé rán gbogbo wa, ẹ lọ wá subscribe sórí ìkànnì yìí, ẹ bá wa like ẹ, kẹ bá wa comment. Gbogbo bá kú díẹ̀ káàtó sí, ẹ jọ̀wọ́ ẹ bá wa comment. Ìyẹn ló máa jẹ́ ìwúrí fún wa láti túbọ̀ tẹ̀síwájú. Ẹ bá gbé ìkànnì lárugẹ. Gbogbo ojú tẹ́ fi wò wá, ojú náà ní fọ́ o. Ọwọ́ tẹ́ máa bá fi share, ọwọ́ náà ní gé. Ẹ̀yin lá máa bá, àwọn náà láti bá wa bẹ̀rù. Ẹ ṣé mo dúpẹ́.